ṣó fẹ́ lówó tó o bá fẹ́ lówó kíra rẹ kú oríire ó ti yẹ Olúmídé Awólọ́wọ̀ lórúkọ mi ǹjẹ́ o ti gbọ́ nípa ẹ̀ mi ò ní já ọ sí ṣùgbọ́n tó bá wo fídíò yìí á jẹ́ kó yí ẹ dáadáa wípé o lè lówó láì ṣiṣẹ́ mo tún ti gbede o ẹ ti mọ̀ mí bí o bá ṣe original mi ò ní gbé wá but you have to minimize your spending. Àwọn ọlọ́tí tó máa polówó ọtí lọ wọ́n wá sọ pé drink responsibly. Àwa tá a wà lórí íńtánẹ́ẹ̀tì tá à ń wá ọ̀nà bá ṣe lè ní many sources of income láì ní lu jìbìtì láì ní fa wàhálà. Tá a bá wá rí kan à á sọ fún ẹ pé wá ṣe yẹn mi ò ní kó wá lọ yá owó tàbí kó lọ ta lé mọ́mì yín ilé dádì yín tàbí ilẹ̀ kó sí kó wá lose owó kó wá ní Olúmídé Awólọ́wọ̀ òun ni. Ó ti yẹ ohun tí mò ń sọ fún ẹ ní pé ǹjọ́ mọ̀ pé with small money bẹ̀rẹ̀ látòrí 2,000 3,000 6,000 10,000 20,000 50 100 àti lọ sókè o lè kó sínú okòwò yìí lọ sínú comment side wàá rí link tó máa fi register ń bẹ̀ báwo lo ṣe máa register màá já ẹ sí ó ti yẹ bó lo ṣe máa register màá sẹ́ndì tó bá ti click link yẹn ó máa pop up á gbé ẹ lọ sí page níbi tí o ti máa kọ́kọ́ láǹfààní láti register GSM number rẹ òun ló máa fi register wàá kàn yọ 0 ìbẹ̀rẹ̀ kúrò irú èmi ń sìn ó ti yẹ 085 kìnnìkan tó bá jẹ́ 070 kìnnìkan ni wọ́n ń lò bó ṣe máa pè nìyẹn ó á yọ 0 ìbẹ̀rẹ̀ kúrò tó bá ti wá pop up wá tó ti fi GSM number yẹn sí wàá fi password rẹ tó ò ní gbàgbé wàá tẹ̀ síbi password àkọ́kọ́ wàá tún tẹ̀ síbi password ẹlẹ́ẹ̀kejì ó máa fún ẹ ní digital 4-pin number kan nọ́mbà mẹ́rin yẹn wàá tẹ nọ́mbà yẹn síbi box tó wà níwájú ẹ̀ yẹn tó bá ti tẹ̀ sí tẹ̀ register tó bá ti register wàá ṣe padà wàá wo ìsàlẹ̀ wàá rí log in wàá wá tẹ login tó bá ti tẹ login yẹn á gbé ẹ lọ sí login portal or login page níbi tó ti máa fi GSM number tó fi register yẹn tó ti máa fi sí tó bá ti wá fi sí wàá fi password rẹ tó o gbọdọ̀ gbàgbé yẹn wàá fi sí tó bá ti wá fi password rẹ yẹn sí tó tẹ login sign in or login èyí tó bá wùn tí fóònù ẹ bá gbé wánu méjèèjì òun ló máa lò tó bá ti wá tẹ̀ ẹ́ á gbé wá pé save password ìwọ tẹ save o ti save ẹ nìyẹn lẹ́yìn yẹn wàá láti wọnú ẹ̀ tó bá ti wọnú ẹ̀ o ti ń débi owó nìyẹn owó ti bẹ̀rẹ̀ sí fẹ́ máa wọlé fún ẹ ẹni tí ò ní ìgbọ́kànlé tàbí ìgbàgbọ́ kò lè ṣe é ṣùgbọ́n tó o bá fẹ́ lówó wọ́n ń fàyàn sóríire o ìwọ ló máa gbé ìgbésẹ̀ oríire tó o bá lọ sí church tàbí tó lọ sí mọ́ṣáláṣí tàbí tó lọ sọ́dọ̀ babaláwo rẹ tó bá ń sọ fún ẹ pé má ṣiṣẹ́ kìíní lọ lò ó oògùn owó ló fún ọ̀hún ṣùgbọ́n tó o bá fẹ́ lówó tí ò ní pa ọ́ lára work from home ìtumọ̀ ẹ̀ nìyẹn òun ní pé ṣiṣẹ́ láti ilé kò lówó má ṣojú kòkòrò owó tó o lè sọnù tàbí owó tó máa dùn ẹ́ tó máa ká ẹ lára tó máa wọnú ṣan ara rẹ nígbà tí nǹkan táàrò tó bá ṣẹlẹ̀ má fi sínú ẹ̀ o ṣùgbọ́n tó o bá ṣe é bó bá jẹ́ 6,000 o ní 6,000 ló lè ṣe tàbí o ní 10,000 o ní 20,000 tàbí o ní 3,000 ìbádẹ́jẹ́ o ní 2,000 naira ni nínú iṣẹ́ ìwádìí mi ó ti yé be expecting what you don't expect by unexpected time tó bá ti ń retí nǹkan tó ò retí lásìkò tó ò retí wàá rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ létà kò ní mì ọ́ nítorí pé o ti sit back tẹ́lẹ̀ o ti fúnra ẹ ní absorber iye yòówù tó bá wùn kó wá fi sí i ọjọ́ 4 péré 4 days ọjọ́ 4 péré o ti pawó rẹ padà kò jù bẹ́ẹ̀ lọ o báwo lo ṣe wá fẹ́ ṣe líǹkì tó máa fi rẹ́gísítà ó wà nínú fídíò yìí ó ti yé ọ wàá rí wò lórí Awólọ́wọ̀ Olúmídé page lórí Facebook ó wà lórí YouTube yìí ìwọ wò béèrè ìbéèrè tó bá fẹ́ béèrè sábẹ́ kọ́mẹ̀ntì fídíò yìí lórí YouTube tó ti ń wò mí gbọ́ o ohun tó jẹ́ kó wá wù mí jù
ìtorí pé a ti ṣerú rẹ̀ rí ó pọ̀ dáadáa ṣùgbọ́n nǹkan tó jẹ́ kó wù mí òun ni pé 15% value added tax náà máa yọ kúrò nínú owó tó bá fẹ́ withdraw anytime any day anywhere. Mo gbọ́ṣẹ́ ẹ̀ wò nígbà tí mo sì gbọ́ṣẹ́ ẹ̀ wò mo withdraw ní exactly 2:45 that is quarter to 3 aláàtì owó tí mo withdraw 7,650 naira ó wọlé ní 2:47 that is 13 minutes to 3 ó fi hàn pé láàrin 2 minutes òun là láti tèmi wọlé tiẹ̀ lè má wọlé bẹ́ẹ̀ o tiẹ̀ lè lé jù yẹn lọ ó sì lè má tó ìṣẹ́jú méjì ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí mi torí bí wọ́n bá ń polówó nǹkan tí n bá ṣe èmi máa ń fẹ́ kó jẹ́ èyí tó ń ṣe mí ni mo fi ń sọ fáwọn èèyàn mi kì í dúró de pé wọ́n ní wọ́n pé táwọn èèyàn bá ń sọ pé I am testimony Olúmídé Awólọ́wọ̀ èmi máa ń fẹ́ jẹ́ testimony ìtorí ẹ̀ ló ṣe jẹ́ pé I studied business before I call people into it mo ti wá ń pè ọ́ sí i má ṣe kọjá agbára ẹ o má sọ pé Olúmídé Awólọ́wọ̀ ló tì ẹ́ sínú ẹ o tó bá jẹ́ 3,000 lágbára rẹ̀ ká láti ṣe tó bá sì jẹ́ 6,000 ní ṣe iye yòówù tó bá kó sínú ẹ̀ láàrin ọjọ́ mẹ́rin o ti kọ́kọ́ rówó rẹ̀ padà lẹ́yìn 15% tax tí wọ́n bá yọ kúrò nú ẹ̀ o ti kọ́kọ́ rówó rẹ̀ padà kò jù bẹ́ẹ̀ yẹn lọ o 08059378749 08059378749 nọ́mbà Olúmídé Awólọ́wọ̀ nìyẹn òun náà sì ní WhatsApp nọ́mbà mi líǹkì láti rẹ́gísítà ń bẹ nínú kínní mi ò fẹ́ mi ò fẹ́ káwọn èèyàn mọ̀ ni o ó ti yẹ mi ò fẹ́ kán gbọ́ púpọ̀ tá a bá ti wá ṣe tá a bá ti ṣe ọjọ́ kẹrin tó ti gba ojú owó business oní 15,000 kan wà tá a máa wá kówó wa sí product business ní ìyìn tí ní ìjà òsì òun tẹ́ tí ilẹ̀ pọ̀ jù ó like owó jù ṣé o fẹ́ jọ mí ni jẹ́ ká jọ lọ lówó mẹ́rin kò jù bẹ́ẹ̀ lọ o kí ló wí mi ò gbọ́ ó like owó jù